ọ̀rẹ́ méjì wà wọ́n fẹ́ràn ẹ̀sìn wọ́n fẹ́ràn Ọlọ́run wọ́n wá ní ibi táwọn bọ́rọ̀ àwọn dé ó yẹ káwọn ó sì sí ètò ibi táwọn bá kó láyé àlùjánnà tààrà làwọn máa lọ ọ̀rẹ́ kìíní wá bì kejì pé iṣẹ́ wo la lè ṣe gangan ọ̀rẹ́ kan ní iṣẹ́ tá a ṣe ká máa lọ lè kẹ́kọ̀ọ́ ẹ̀sìn tá a bá kéwú tá a bá kó sí di àlùjánnà lọ ìkejì ní ọ̀rẹ́ kan wo kí n máa ṣe bádà tọ́lọ́hún fi yọ́nú sí mi púpọ̀ ó wá bẹ̀rẹ̀ sí ṣe bádà èyí náà lọ lè kéwú gbàtọ́ wá wà níbi kan ó rí pé òun wà láàrin ìlú òun rí òbí tó sírí lẹ̀ òun rí ìdí ń ro sọmọ́yà òun sí gbọ́ òun sàwò òun ọ̀gbádùn èsì yìí tó ló bá kó wọ́gbó lọ gbò dénú gbó lọ jòkó sábẹ́ igi ó tún bẹ̀ sí wà àwẹ̀ lọ́sàn náfìlà lóru àwẹ̀ lọ́sàn náfìlà lóru ń ṣe náfìlà lóru jọ kan èkúté kan bá yọ báyìí ìbẹ̀rù Ọlọ́run ní sí ó bẹ̀rù Ọlọ́run débẹ̀ ní o bí tí ń ṣe náfìlà èkúté yẹn ń lọ ń bọ̀ ń lọ ń bọ̀ èkúté yẹn bá kú síwájú ẹ̀ ìrònú bá igbó ni lọ́tún igbó ni lọ́sì igbó ni wájú igbó ni lẹ́yìn èkúté yóò kú sínú igbó ọwájú ọ̀dà bẹ̀rẹ̀ pọ́lọ́n fẹ́ dánwò pẹ̀lú èkúté yìí ọ̀fẹ́ ma bó wọn ti ṣèkúté yìí wọ́n sì gbọ́dọ̀ pàṣẹ dánwò èkúté Ọlọ́run tọ́wọ́ káwọn mọ́bí tí òkú nugbó tó wọ́n ṣe ní pípúté yìí òun gbọ́dọ̀ fi ráre kọ́lọ́ mọ́ bínú sóhun lọ́ba mú èkúté òun lọ́ba mú etí aṣọ ẹ̀ lọ́ba tamọ́ èkúté wa wú ọwọ́ abẹ́ ọ̀rẹ́ rẹ̀ tó fi tóun kéwú gbòòrò lọ́wọ́ péjì lọ́wọ́ ọ̀rẹ́ mi jọkan torí máa wò lẹ́ẹ̀kọ̀ọ̀kan lọ́wọ́ péjì lọ́wọ́ ọ̀rẹ́ mi jọkan lọ́ba débẹ̀ lọ́ba sábà tí nǹkan rán wá ní ọ̀rẹ́ kí ni ẹnu lónìí Ọlọ́run dán mi wò mo fẹ́ pàṣẹ ìdánwò ni adáwọ̀ Ọlọ́run ṣe fún oníbi tó jẹ́ Ọlọ́run tí kíkúté wá kú ni Ọlọ́run fẹ́ wo bí ti ṣèkúté mọ́ wá ní èkúté Ọlọ́run tó kú ìwọ gbòmọ́ra ni ẹ ló díjú tó ti ṣèkúté yìí máa sọ ní ìjọba tó sórí gbogbo òun tó kí ò nínú torí pé nàlá tahirun la yaqbalu illa tahira Ọlọ́run ìgbà tó wá dọ̀tí èyí dọ̀tí ló ti ń kí ló ti ń ṣe gbá ẹ̀dàkùn ẹ̀wò ó ṣe ìbádà láì mọ iye ọjọ́ lérí ìdọ̀tí lérí ẹ̀gbin wọn àgbàrún ẹ̀ àìmọ̀kan lórí ìjẹ̀ débẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ ẹni tẹ́lẹ̀ tí ń pèrè ń wò ní gbòòrò tó dàbí wèrè wọn àìmọ̀kan ní í ṣe o gbọ́dọ̀ pé àwọn ya wòlíì ó kó tẹ̀síwọ́ ọgọ́rùn sọ́nù ẹgbẹ̀rún tẹ̀síwọ́ fìlà mẹ́ẹ̀ẹ́dógún fìlà ọgbọ̀n kankan àìmọ̀kan ń ṣẹlòmíì láàrin wọn ẹlòmíì lọ́ọ̀ tirẹ̀ mọ́ni tó fi parẹ́ tó kún létí ẹni sálúà àìmọ̀kan ló sí ẹnìkan ọ̀rán o àwọn tí wọ́n ń sin náà bẹ́ẹ̀ pọ̀ tí wọ́n fà ìmọ̀kan síra wọn léṣe ló fi jásí pé ẹni tí ó sin lọ́n tọ́lọ́wọ́n mọ̀ pé yóò sin òun yóò tó ní mímọ́ tọ́lọ́wọ́n fi ní innama yakhsha Allaha min ibadihi al-ulama àwọn tó gbàgbọ́ yé bí yẹn ti bẹ̀rù Ọlọ́run láàrin àwọn ẹrú Ọlọ́run àwọn tó kẹ́kọ̀ọ́ ni tó kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ni ẹlòmíì fẹ́ bẹ̀rù Ọlọ́run táyì màkàn lídìí ẹ̀ tí ń fi ìyà jẹrẹ àyìmọ̀kan ẹlòmíì tó wọ́ọ̀sì dé ìkísà ni ọmọ wọ̀ kí yóò lọ bẹ̀rù Ọlọ́run ẹlòmíì tiẹ̀ ló wọ̀n fẹ́ rí sánmà mọ́ ẹlòmíì ló wọ̀n ní bómi sùn mọ́ àyìmọ̀kan ni o ló fi jásí pé ní tí ó bẹ̀rù Ọlọ́run tọ́lọ́wọ́n mọ̀ pé lè yí páyà mi ẹni mi rèé al-ulama àwọn tẹ̀sí yìí ni o tọ́lọ́wọ́n bá sọ yìí ni wà máa ya aqiluha illa al-alimun tí n bá sọ̀rọ̀ kalẹ̀ kò ní yanjú sẹ́ni kankan àfọ ní mímọ́ onímọ̀ ní ọmọ pé ní sọ ni ẹ wo ẹgbẹ́ tí wọ́n fẹ́ sọ dáadáa yìí tẹ́ ń gbọ́ mi ẹ bá báyìí màkà sí lọ́hùn o bẹ́ẹ̀ báyìí màkà sí lọ́hùn o lè tì í wọ náà o ẹgbọ́n tí mẹ́rin sọ́rọ́tù kìnnìkan sọ́rọ́tù Mulki báwọn tó bèèrè wá sọ́rọ̀ jálè kìámà wa qalu law kunna nasma'u aw na'qilu ma kunna fi ashabi as-sa'ir ká níjọ wọ́n sọ fún wa gbọ́ àwa fi mímọ̀ yẹn jú ẹ làákàyè wá pé ta kí ó ti làákàyè pé àní wọná ìtumọ̀ ẹni pẹ́lú mi gbọ́ wà sí kọ̀gbọ́n tí wọ́n yóò sì ti wọná kí ló ti wọná hùn àìmọ̀kan ló fi jẹ́ pé sílá irinṣẹ́ tí yẹ fi dọ́mà àlìjẹ́nà ìmọ̀jẹ́ kan bẹ́ẹ̀ ọkọ̀tà ìmọ̀ ẹgbọ́n tí ń sọ dáadáa Ànábì wa Muhammad ń sọ pé man yuridillahu bihi khayran yufaqihuhu fid-din ẹni Ọlọ́run bá fẹ́ rí fẹ́ yóò jẹ́ kẹ́sìn òye wa innamal ilmu bita'allum ìmọ̀síní ìyẹn ìyẹn ọkọ̀ ni o sẹ́ni tí mo sọ yìí ọlá tí ń bẹ fún mi mọ̀ sọ yìí mi rò pé nìkan bẹ tí ó gbọ́rọ̀ ọlá yìí tí ò ní fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹ dákun
tilẹ̀ Yorùbá bàjẹ́ àwọn àsìkò kan tí mo lò sílẹ̀ Haúsá eré mi wú bí a bá kásùbà tán gbogbo àwọn àgbàlagbà lọ́kùnrin wọn tẹ̀tírà síwájú ìmáàmù ọkọ̀ kọ́kọ́ wọn kéwú náà kólókò tó lóko kólódò tó lódò kẹ́ni tí lọ́fíìsì tó lọ́fíìsì síbẹ̀ wa irú ẹ̀ wọn lẹ́yìn báyìí tọ́ra àwọn àgbàlagbà Haúsá wọn mọ̀ pé kéwú làwọn kí táwọn fi kú ẹ sì wo àwọn àbá tó ṣe wálé orí bá wọn o torí wákàtí àwọn dá ni pé àkékú léwu àkékú nìrun ẹni Ọlọ́run bá kọ ní ọkọ̀ ọ̀run ẹni Ọlọ́run bá kọ ní ọkọ̀ ọ̀run àkékú léwu ìtumọ̀ ẹni pé àkéwú kú ni gbàtà náà wà kéèké bàbá tó bí mi ọlọ́ba sàrékùn kẹwọn lámàgbèfèrè làwọn wàhámọ́ wàá fi wà fún àníwò wàá kiri múnà zulahu wàá sè mẹ́dẹ̀kálàwò wọ́n nà kéhì mí nà dùnú bí wọ́n kàtọ́yà kàmá yóò ná kàtọ́ bùl abiyá mi nà dẹ́nis bàbá tó bí mi tí a bá sálámà àzùbá báyìí gbogbo àwọn àgbàlagbà àdúgbò tẹ̀tìrà ẹni tí ó kà sùnmọ́ wí ẹni tí ó kéré alárí ẹni tí ó kéré ìsíyà ẹni tí ó kéré ìsálà lẹ́yìn àzùbá wọn kéwú mọ́sálásí bàbá mi wọn kọ̀kọ́ ògùn wọn kéwú wọn wà kéwú yẹn wọn gba kéwú fílẹ̀ àwọn tí wọn gba kéwú fún yẹn àwọn arúgbó ni o àwọn àgbàlagbà tí wọn lóko tí wọn lọjà tí wọn lódo ni o ẹlòmínú wọn wà láàní ké lọ́wọ́ náà fẹ́ kéwú gbáwó àgbàlagbà ó kéwú tí a bá kéwú bẹ̀ tí wọ́n mọ̀ lọ torí wọ́n mọ̀ para ẹsẹ̀ àlìjẹ́nnà àwọn ní káwọn kéwú tí yìí mọ̀ bá sì yí àwọn rẹ̀ sì ayé òrí bẹ̀ mọ́lẹ̀ ni wọn méjì òkéwú yẹn yóò ti sọ̀rọ̀ ìdáfàgbà kéwú gan yẹn yóò ti sọ̀rọ̀ ìdáfàgbà ìkọ́tà ìmán ẹ̀dàkùn ẹ̀já kéwú man yuridillahu bihi khayran idan lọ́n bá fẹ́rẹ̀ fẹ́ yufaqihuhu fi ddin yóò fẹ́sì yé wa innamal ilmu bita'allum àyèhé mímọ̀ alọ́kọ́ ni wọ́n láti bẹ fún màmá sọ yìí wọ́n wá fẹ́ sọ bí kókó mẹ́jọ